orí òrùlé òṣèrìn gbaragada 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 adá fún ìpilẹ̀ṣẹ̀ tí ṣe baba fún ìlékè ẹgbọ́n tí ìpilẹ̀ṣẹ̀ bá ti bàjẹ́ èmi la fẹ́ fi ìlékè ṣe ìpilẹ̀ṣẹ̀ baba ìlékè ifá ní òkú súnà re nàre ọ̀sásùlẹ̀ gbẹlẹ̀gbẹ aláyélayé omi abẹ́ọ̀ta alàsàràsà omi alẹ̀ odò àwọn àgbà àmọ̀léwò gbẹ̀yìn ọ̀rọ̀ wọn rí pé òsùn ọ̀mọ́ wọn fi irun díjú wọn fi irun gbọ̀ndíyà pínpínpín adíá fún ìṣẹ̀ṣe tí ṣo lórí orò nílé ayé abù fún ìṣẹ̀ṣe tí ṣo lórí orò níwàrún àṣẹ ìyá ẹni ìṣẹ̀ṣe ẹni ni àṣẹ bàbá ẹni ìṣẹ̀ṣe ẹni ni àṣẹ ìkín ẹni ìṣẹ̀ṣe ẹni ni àṣẹ èdè ẹni ìṣẹ̀ṣe ẹni ni ìṣẹ̀ṣe làbọ̀ nífẹ̀ẹ́ ká tó ṣàwo mo kí gbogbo ọmọlẹ̀ kú òtù òjìrì pátápátá nílé lóko àti lẹ́yìn odi a kú ọdún ìṣẹ̀ṣe o a kú ọdún àṣà ìṣẹ̀ṣe ilẹ̀ Yorùbá ìṣẹ̀ṣe Yorùbá èdè wa àṣà wa ìwọṣọ wa ìhùwàsí ọmọ Yorùbá ìwà ọmọlúàbí kò ní parun láṣẹ Olódùmarè ó dọwọ́ ẹ̀yin ó dọwọ́ èmi Ààrẹ Ọlábọ̀dé Anisoloja lórúkọ mi the Deputy Director of Programs Yorùbá Agidigbo 88.7 FM and the Mayor the Elite Broadcasters ìṣẹ̀ṣe kò ní bàjẹ́ o.